ohun tí mo bá ti mú wá ohun tó lẹ́rìí tí mo lè fi gbé nílẹ̀ ni. Ìdí nìyẹn tí mo fẹ́ mú mẹ́sẹ̀gì kan wá fún yín, tí mo fẹ́ ka mẹ́sẹ̀gì kan wá fún yín léyìí tí ó jẹ́ bí ẹ̀rí tó lè gbé ohun tí mo sọ lẹ́sẹ̀ wípé àwọn èèyàn ní irọ́ ni ohun tí ìjọba Olúwaṣèyí Mákindé sọ wípé ọba Lékan Balógun òun ni wọ́n ṣe ìgbésẹ̀ láti ṣe àyípadà sí òfin jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ ìlànà jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tọdún 1957 èyí tí wọ́n ṣe àyípadà sí lọ́dún 2023 lásìkò tí ọba Lékan Balógun wà lórí ìtẹ́ tó wà lórí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ìkejìléníogójì nílẹ̀ Ìbàdàn kó tó di pé wọ́n wá lọ gbé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn tí gómìnà Olúwaṣèyí Mákindé ń darí tó wá buwọ́ lù ú ní oṣù kejìlá ọdún 2023. Màá ka lẹ́tà yẹn wá fún yín, lẹ́tà yẹn màá kà fún yín, lẹ́tà yẹn láti ọ̀kan nínú àwọn ọmọ kábíyèsí ọba Lékan Balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wàjà tó gbéṣẹ̀ òun ni mẹ́sẹ̀gì yẹn ti wá tó fìdí ẹ̀ múlẹ̀ wípé irọ́ ni ìjọba gómìnà Olúwaṣèyí Mákindé ń pa mọ́ bàbá wọn. Màá kà fún yín tẹ́yin náà gbọ́ tẹ́yin náà rí, ṣùgbọ́n kí n tó kà á kí n tó mú wá fún yín ẹ jẹ́ kí n kọ́kọ́. Ó ta sánsán, ó wà lórí YouTube, ẹ máa wò ó ẹ sì rí pé ó ta sánsán, ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n ń ta sánsán, yóò yẹ yín kalẹ̀ o. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọbẹ̀ rẹ̀, ọwọ́ wa báyìí láfi gbárí ayé wa. Èmi àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ lágbára Adẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ohun tó bá súyọ láwùjọ wa, ohun tó bá ṣẹlẹ̀ láwùjọ wa lórí ọ̀rọ̀ àtúnṣe sí ìlànà jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ìjọba Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó gbé jáde ní ọjọ́ kejìlá oṣù keje ọdún tá a wà yìí lọ́jọ́ ayẹyẹ ìwúyè àti ìgbọ̀pá àṣẹ ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì nílẹ̀ Ìbàdàn. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ọ̀rọ̀ yẹn náà ni ó ti di awuyewuye láàrin àwọn ọmọ ìlú Ìbàdàn. Lẹ́yìn tọ́rọ̀ yẹn da awuyewuye tí ó káàkiri ayé, òun ló mú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe kọmíṣánná ìyẹn alákòóso fún ọ̀rọ̀ ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé, tí wọ́n jáde tí wọ́n sọ wípé káwọn èèyàn dẹ́kun o láti máa wípé gómìnà Olúwaṣèyí Mákindé òun ni ó ṣe àyípadà yẹn. Wọ́n ní kì í ṣe gómìnà Olúwaṣèyí Mákindé òun ni ó gbé ìgbésẹ̀ láti ṣe àyípadà yẹn nígbà yẹn, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí tó gbésẹ̀ ọba Lékan Balógun Olúbàdàn ẹlẹ́ẹ̀kejìléníogójì nílẹ̀ Ìbàdàn tó gbésẹ̀ pé ni wọ́n gbé ìgbésẹ̀ ṣíṣe àyípadà yẹn kó tó di wípé wọ́n gbé síwájú kó tó pé kábíyèsí gbé lọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́ lù ú kó tó di pé gómìnà Olúwaṣèyí Mákindé ó wá buwọ́ lù ú nínú oṣù kejìlá ní ọdún 2023. Nítorí wá mú mi padà wá láti wá sọ̀rọ̀ nípa rẹ̀, ìyẹn pàápàá jùlọ ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ yẹn. Àwọn kan ò gbàgbọ́ wípé lótìtọ́ ni, ṣùgbọ́n mo máa ń sọ fún yín lórí ìkànnì yìí wípé ohun tí mo bá ti mú wá lórí ìkànnì yìí ẹ ti mọ̀ wípé ohun tí mo gbọ́ tí mo rí tí mo sì lè fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ibi tó ti jáde rèé o, ibi tá a ti gbọ́ rèé o, tó ní source tó ní base
òun náà ni àwọn nǹkan tí mo bá mú wá fún yín ní orí ètò yìí, torí pé mo mọ ìlànà òfin tí ó de iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Àwa kì í kàn ṣe ẹni tó rí àǹfààní social media platform tó wá sọra ẹ̀ di sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí pèdèpèdè. Rárá, kó tó di pé social media á dé, òun ni àwa ti wà nídìí iṣẹ́ yìí, tó sì jẹ́ pé a kọ́ akẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ni, tá a sì mọ òfin àti ìlànà tó dé. Ìdí nìyẹn tí mo fi máa ń sọ fún yín pé bloggers ó yàtọ̀ sí broadcasters. Àwa broadcasters amòfin àti ìlànà tó de iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Àwa nítorí pé àǹfààní social media dé, táwọn èèyàn wá di bloggers, tọ́pọ̀lọpọ̀ wá di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media tí wọn ò mọ ìlànà àti òfin tó de iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àwọn ni bloggers, tí wọ́n sì lè sọ ohun tí wọ́n bá rí láìsí base, láìsí source. Ṣùgbọ́n broadcasters tó bá mọ tí ń ṣe, broadcasters tó bá kẹ́kọ̀ọ́ iṣẹ́ tó yàn láàyò tó lòun ṣe, tó mọ tí ń ṣe, yóò mọ̀ wípé èèyàn kì í ṣàdédé sọ̀rọ̀, èèyàn kì í ṣàdédé gbé information kan wá sórí afẹ́fẹ́ láì jẹ́ pé ó ní source, láì jẹ́ pé ó ní base. Ìdí nìyẹn tí mo sọ wípé ohun tẹ́ bá gbọ́ lórí ìkànnì yìí, ohun tó ní base, tó ní source dáadáa ni, tó dẹ̀ l'evidence tá a lè fi gbé, tó lẹ́rìí tá a lè fi gbé. Ìdí nìyẹn tí mo fẹ́ mú mẹ́sẹ̀gì kan wá fún yín, tí mo fẹ́ ka mẹ́sẹ̀gì kan wá fún yín léyìí tí ó jẹ́ bí ẹ̀rí tó lè gbé ohun tí mo sọ lẹ́sẹ̀ wípé àwọn èèyàn ní irọ́ ni ohun tí ìjọba Olúwaṣèyí Mákindé sọ wípé Ọba Lékan Balógun òun ni wọ́n ṣe ìgbésẹ̀ láti ṣe àyípadà sí òfin jíjẹ ọba Olúbàdàn tilẹ̀, ìlànà jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tọdún 1957, èyí tí wọ́n ṣe lọ́dún èyí tí wọ́n ṣe àyípadà sí lọ́dún 2023, lásìkò tí Ọba Lékan Balógun wà lórí ìtẹ́, tó wà lórí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ìkejìléníogójì nílẹ̀ Ìbàdàn, kó tó di pé wọ́n wá lọ gbé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn tí gómìnà Olúwaṣèyí Mákindé ń darí, tó wá buwọ́lù ní oṣù kejìlá ọdún 2023. Màá ka lẹ́tà yẹn wá fún yín. Lẹ́tà yẹn màá kà fún yín. Lẹ́tà yẹn láti ọ̀kan nínú àwọn ọmọ kábíyèsí Ọba Lékan Balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wàjà tó gbéṣẹ̀, òun ni mẹ́sẹ̀gì yẹn ti wá, tó fìdí ẹ̀ múlẹ̀ wípé irọ́ ni ìjọba gómìnà Olúwaṣèyí Mákindé ń pa mọ́ bàbá wọn. Màá kà fún yín, tẹ́yin náà gbọ́, tẹ́yin náà rí. Ṣùgbọ́n kí n tó kà á, kí n tó mú wá fún yín, ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ìròyìn tó jáde tí wọ́n fi sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde sọ̀rọ̀ wípé kì í ṣe Olúwaṣèyí Mákindé ni ó gbé ìgbésẹ̀ láti ṣe àyípadà sí ìlànà jíjẹ ọba Olúbàdàn tọdún 1957, èyí tí wọ́n buwọ́lù nínú oṣù kejìlá ọdún 2023, pé Ọba Lékan Balógun ni. Ẹ jẹ́ kí n mú wá fún yín. Ìwé ìròyìn BBC Yorùbá wọn ò ní wọ́n kọ. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bọ́ síta láti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an lórí ìwé òfin ìjọba kan tó lu síta láìpẹ́ yìí, nínú èyí tí ó ti sọ pé ọba tí kò bá dádé kò lè bọ́ sí ipò Olúbàdàn ti ìlú Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, Ọmọọba Dọ̀tun Oyèládé fi síta, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ó ti yá jù báyìí láti máa sọ̀rọ̀ nípa ẹni tí yóò jẹ Olúbàdàn lọ́la, nígbà tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi Olúbàdàn kan jẹ ni. Àtẹ̀jáde náà tẹ̀síwájú láti yànnàná rẹ̀ pé ohun tó tini lójú gidi ni láti máa gbọ́ pé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé Olúbàdàn tuntun Ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn àkọ́kọ́ lọ́wọ́, làwọn èèyàn kan ti yára bẹ̀rẹ̀ sí ní nàgàwò èjìká ọba tuntun yìí,
tí wọ́n sì ń na ìka sí ìwé òfin ìjọba tó buwọ́lu àbá ìgbìmọ̀ ètò oyè jíjẹ nílùú Ìbàdàn pé ó ń gbèrò láti fagilé àwọn èèyàn kan. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Olúbàdàn tó gbéṣẹ̀ ọba Moshood Ọlálékan Balógun Ali Òkúnmadé kejì ló gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣe àgbéyẹ̀wò ìlànà oyè jíjẹ ní ìlú Ìbàdàn kí wọ́n sì jíròrò lórí àwọn àtúnṣe tó yẹ fún ètò oyè jíjẹ nílùú Ìbàdàn àti bí ààtò ìlànà oyè jíjẹ ṣe rí láwọn ìjọba ìbílẹ̀ gbogbo tó wà ní ilẹ̀ Ìbàdàn kí wọ́n sì gbé àbá tó bá yẹ kalẹ̀. Ó ní ìgbìmọ̀ yìí ló gbé àbá wá pé kí gbogbo àwọn olóyè 11 tó wà nínú ìgbìmọ̀ Olúbàdàn ó bẹ̀rẹ̀ sí ní dé adé. Àtẹ̀jáde náà tún yọjú rẹ̀ síta pé nínú lẹ́tà kan tó kọ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 5 oṣù kejì ọdún 2023, ọba Balógun Ali mú wá gẹ́gẹ́ bí àbá pé kí wọ́n gbé àwọn àbájáde ìjókòó àti ìjíròrò ìgbìmọ̀ náà wọ inú ìwé òfin jíjẹ oyè ní ìlú Ìbàdàn ti ọdún 1957. Lẹ́yìn oṣù díẹ̀, ìyẹn ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2023 kan náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi òǹtẹ̀ lù ú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wá rọ àwọn èèyàn láti má ṣe dáná wàhálà sílẹ̀ nítorí pé ìjọba yóò túbọ̀ máa tẹ̀lé ohun tó bá wò ó pé ó tọ̀nà tí ó sì wò ó pé ó bá àṣà àti ìṣe àwọn èèyàn rẹ̀ mu. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ wípé gómìnà Olúwaṣèyí Mákindé ní Àgbàoyè Ràṣídì Adéwọ̀lú Ládọjà lọ́kàn ni wọ́n fi gbé ìlànà tuntun yẹn jáde. Ńlá mú wá fún yín yẹn tẹ́yìn náà gbọ́ yẹn. Ẹ wá jẹ́ kí n mú nígbà tí mo wá sọ tí mo ṣe ètò yẹn ní ọjọ́ Friday ọjọ́ 19 oṣù kejì ọdún tá a wà yìí tí mo ṣe ètò yẹn tí mo mú wá fún yín, ó ní àwọn èèyàn tí wá ń sọ wípé níbo la ti rí, níbo la ti gbọ́, ta làwọn tí wọ́n ń sọ pé irọ́ níjọba ń pa. Ìdí nìyẹn tó wá jẹ́ kí n fẹ́ mú mẹ́sẹ̀gì yìí wá fún yín. Ọ̀kan lára àwọn ọmọ kábíyèsí tó gbéṣẹ̀ Olúbàdàn tó gbéṣẹ̀ Ọba Lékan Balógun, ó ní ó fi mẹ́sẹ̀gì yẹn síta. Àwọn ààrẹ ẹgbẹ́ Ìbàdàn Progressive Movement ló dẹ̀ kọ mẹ́sẹ̀gì yẹn sí. Ẹ jẹ́ kí n kà á fún yín bó ṣe kọ. Wọ́n ní, Dear President of the Ìbàdàn Progressive Movement, thank you for bringing this matter to my attention. I was recently made aware of a statement made by the commissioner which prompted me to send a message to both the commissioner and the governor. I am writing to express my strong disapproval and disappointment regarding the Makinde-led administration's attempt to stir up controversy surrounding my late father's name. It is apparent that this administration failed to show any regard for my father's well-being during his lifetime. They neglected him and stood by idly while his passport was withheld, preventing him from receiving timely medical attention. This lack of action untimely contributed to his untimely passing. Now, to add insult to injury, this administration is attempting to create controversy in my father's name. This is a clear testament to their lack of honor, integrity, and decency. I implore them to let my father rest in peace and not further dishonor his memory with their despicable antics. Princess Olayinka
Balógun. Sẹ́yìn náà ti gbọ́, sẹ́yìn ti gbọ́ só ti yé yín. Ọmọọbabìnrin Ọláyínká Balógun olókọ mẹ́sẹ̀jì yẹn tó fi ránṣẹ́ sí ààrẹ ẹgbẹ́ Ìbàdàn Progressive Movement láti sọ èrò inú wọn sí ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé ọba tó gbéṣẹ̀ ọba Lékan Balógun, Olúbàdàn tó gbéṣẹ̀ ọba Lékan Balógun ni ó gbé ìgbìmọ̀ jáde láti ṣe àtúnṣe sí ìlànà fífi ọba Olúbàdàn jẹ, èyí tí wọ́n ti ń lò ó bọ̀ látọdún 1957 kó tó di pé gómìnà Olúwaṣèyí Mákindé ó wá buwọ́ lu àbọ̀ ìgbìmọ̀ tí ọba Lékan Balógun tó gbé kalẹ̀ nígbà yẹn kó tó di pé gómìnà wá buwọ́ lù lọ́dún 2023 nínú oṣù kejìlá. Mo rò bí ó ti yé yín báyìí. Tó jẹ́ ká mú èyí wá fún yín ó ní wípé láti fi yé yín wípé lórí ètò yìí o, pàápàá jù lórí ìkànnì yìí, a kì í lórí ìkànnì yìí o, a kì í mú òmùlómù, a kì í mú ohun tí a bá lè fìdí ẹ̀ múlẹ̀, tá a bá rí ẹ̀rí sí, a kì í mú wá fún yín lórí ìkànnì yìí láti mọ̀ wípé òdodo tó fìdí múlẹ̀ tó lẹ́rìí oní tá a bá mú wá fún yín lórí ìkànnì yìí, ìkànnì Wọ́tasánsán TV. Tẹ́yìn náà bá wá ní àríwísí kan tàbí ẹ fẹ́ fi ìwòye tiyín hàn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ direct. Ojú òpó tẹ́ fi kàn sí wa lórí ìkànnì yìí òun lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn 07063291779. ẹ bá wa sọ̀rọ̀ ní WhatsApp, ẹ send message sí wa ní WhatsApp, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀, torí pé kò sí awo kan láwo ẹwà lórí ìkànnì yìí. Gbogbo wa lájọ nìkànnì yìí, ohun tá a bá sì rí gbogbo wa la lè sọ tá a bá rí gẹ́gẹ́ bí ìwòye. Freedom of speech ó wà, kálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ kan tó bá súyọ láwùjọ. Ìdí nìyẹn tá a fi mú eléyìí wá fún yín kó mọ́ jẹ́ bí ìfìdímúlẹ̀ ẹ̀rí sí ètò tá a ṣe ní àná lọ́jọ́ Friday ọjọ́ 19 oṣù keje ọdún tá a wà yìí. Ẹ wá bá ní share rẹ̀, ẹ bá ní pín kó lè káàkiri, kó lè dé ọ̀dọ̀ àwọn tó máàsì tí wọn ò kọ́kọ́ gbàgbọ́, kó lè dọ́dọ̀ wọn káwọn náà lè rí, kán lè gbọ́ wípé òótọ́ ni o, òdodo ni o ohun tí à ń sọ lórí ètò yìí. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín, Facebook, Instagram, X, TikTok, WhatsApp, Telegram, YouTube, Facebook àtàwọn social media míì. Ẹ bá ní share rẹ̀ kó káàkiri, kó lè dọ́dọ̀ wọn dáadáa, kó lè dọ́dọ̀ wọn káwọn náà lè rí, kán lè rí wò, kán lè rí gbọ́. Ìbínú láti mọ dánu dúró lórí ètò fún tèmi, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ jẹ́ sọ fún yín pé lágbára Ọlọ́run láti Èdùmàrè tí tuntun mi ò bá tí ì súyọ nínú ìròyìn o, màá mú àwọn oyè tó wà ní abẹ́ abala méjì tí jẹ Olúbàdàn nílẹ̀ Ìbàdàn. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé abala méjì ní ọmọ iye tí wá láti jẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Abala àkọ́kọ́ abala Olúbàdàn, abala ẹ̀kejì abala Balógun. Àwọn oyè wo ló wà ní abẹ́ Balógun, màá mú wá fún yín, màá kà fún yín lágbára Ọlọ́run láti Èdùmàrè lọ́la tí ìròyìn tuntun mi ò bá tí ì jáde ta lè mú wá fún yín. Abala àwọn oyè wo ló wà ní abala Olúbàdàn, màá kà fún yín, màá mú wá fún yín lágbára Ọlọ́run láti Èdùmàrè lọ́la tí ìròyìn tuntun mi ò bá tí ì jáde ta lè mú wá fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.